A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mádé. Iléeṣẹ́ ìfọpo Dangote ti bẹ̀rẹ̀ sí ta epo fún àwọn alágbàtà epo kọ̀ọ̀kan tààrà láì ṣe wípé wọ́n ṣẹ̀ṣẹ̀ ń tọ ipasẹ̀ iléeṣẹ́ NNPCL. Ìwádìí sọ di mímọ̀ wípé bí àwọn alágbàtà kan ṣe ń wá ọ̀nà àti rí epo rà ní iléeṣẹ́ Dangote ni àwọn mìíràn ń ṣètò àti gbé epo wọlé láti òkè òkun bí wọ́n ṣe ń retí kí ọ̀pọ̀lọpọ̀ mílíọ̀nù epo wọlé títí ọ̀sẹ̀ méjì. Bí a kò bá gbàgbé wípé ìròyìn jábọ̀ ní ọjọ́ Ajé wípé kò dín ní ọkọ̀ vẹ́sù 4 tí ó dé sí etí omi ẹnu ibodè láàrin ọjọ́ 18 àti 20 oṣù kẹwàá. Bákan náà ni akọ̀ròyìn kófìrí ìwé ẹ̀rí láti Nigerian Port Authority tí ó ṣe àfihàn bí 123.4 million litre epo ṣe dé sí etí omi fún àlékún epo jákèjádò orílẹ̀-èdè. Bí àwọn wọ̀nyí ṣe ń kó epo wọlé ni àwọn akẹgbẹ́ wọn náà ń gbé epo tààrà láti iléeṣẹ́ Dangote tó fìkàlẹ̀ sí Lekki. Ọ̀kan lára àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ Dangote náà fìdí ẹ̀ múlẹ̀ wípé ààyè ti wà fún alágbàtà báyìí láti ní ìdúnàdúrà pẹ̀lú iléeṣẹ́ Dangote fúnra wọn kí wọ́n sì gbé epo ní iye tí ó bá jọ tẹ́ wọn lọ́rùn. Ṣùgbọ́n òṣìṣẹ́ yìí kò lè sọ iye tí wọ́n rí epo bẹtiró rà láti iléeṣẹ́ Dangote nítorí kò láṣẹ láti sọ̀rọ̀ lé lórí. Ó fi kún un wípé ìyàtọ̀ ti ń wà pàápàá jùlọ bí ìjọba àpapọ̀ ṣe ti bẹ̀rẹ̀ títa epo rọ̀bì fún iléeṣẹ́ Dangote. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Lánàá ni ilé-ẹjọ́ gíga ìpínlẹ̀ Èkó ṣe ìdájọ́ arábìnrin ará ilẹ̀ Canada ẹni ọdún 41 Adrienne Munju tí wọ́n sì rán lọ ẹ̀wọ̀n ọdún 11 látàrí bí ó ṣe kó egbògi olóró Canadian Loud Cannabis Sativa tí ìwọ̀n rẹ̀ jẹ́ 35.20 kg wọ orílẹ̀-èdè Nàìjíríà. Adájọ́ Dẹ̀yìndé Dípẹ̀olú tí ó gbé ẹjọ́ yìí kalẹ̀ tún fún un ní àǹfààní owó ìtanràn $100 mílíọ̀nù lórí ẹ̀sùn oníkókó méjì tí àjọ tó ń gbógun ti títà, rírà àti mímu egbògi olóró NDLEA fi kàn án. Síwájú àkókò yìí ni agbẹjọ́rò fún àjọ NDLEA Abu Ibrahim ṣàlàyé fún ilé-ẹjọ́ wípé ọjọ́ 3 oṣù kẹwàá ọdún 2024 ni afẹ̀sùnkàn dé sí pápákọ̀ òfurufú Muritala Muhammed ìpínlẹ̀ Èkó pẹ̀lú ọkọ̀ òfurufú KLM. Níbi wọ́n ti ń yẹ àwọn tí ó ṣẹ̀ṣẹ̀ dé wò ni wọ́n ti ṣe àwárí wípé ó kó egbògi olóró wọ orílẹ̀-èdè láì gba àṣẹ. Lẹ́yìn èyí ni abánirojọ́ rọ ilé-ẹjọ́ kí wọ́n dá ẹjọ́ rẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀rí tí ó wà nílé-ẹjọ́. Ṣùgbọ́n agbẹjọ́rò fún Munju Benson Ndakara bẹ̀bẹ̀ kí ilé-ẹjọ́ bójú àánú wo afẹ̀sùnkàn. Gẹ́gẹ́ bí àkọọ́lẹ̀ láti ọ̀dọ̀ àjọ NDLEA, wọ́n ní èyí jẹ́ ìgbà àkọ́kọ́ tí Munju ń dásẹ̀ wọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n tó ká egbògi olóró tí ó dì pamọ́ sínú ẹrù 2 nínú 3 tí ó gbé dání. Nínú àkọọ́lẹ̀ statement Munju ni òun náà ti ṣàlàyé wípé orí ẹ̀rọ ayélujára online platform ni wọ́n ti gba òun wọlé sí iṣẹ́ tí wọ́n ṣèlérí àti san $10,000 Canadian bí òun bá ṣe àṣeyọrí láti já ẹrù yìí sí ìpínlẹ̀ Èkó. Òun sì gbà láti ṣe iṣẹ́ òun nítorí òun nílò owó fún ìkẹ́kọ̀ọ́ Master's degree tó ń lọ lọ́wọ́ ní Canada. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Láti àná tí ààrẹ Bọ́lá Tinubu ti ṣe àtúntò àwọn alábàáṣiṣẹ́pọ̀ rẹ̀ ní awuyewuye ti bẹ́ sílẹ̀. Lára rẹ̀ ni ti fífagilé ọ̀kan lára mínísítírì ní ẹkùn Niger Delta. Ṣùgbọ́n ìjọba àpapọ̀ ti wá ṣàlàyé wípé kì í ṣe wípé àwọn fagilé, àwọn kàn yí orúkọ rẹ̀ padà ní. Àgbà ọ̀jẹ̀ àti adarí ilẹ̀ Ìjọ Olóyè Edwin Clark náà sọ wípé ará ẹkùn Niger Delta kò ní gba irúfẹ́ ìgbésẹ̀ bẹ́ẹ̀ bí ó ti rọ ààrẹ Tinubu kí ó ṣàlàyé fún ará ẹkùn Niger Delta ìdí tí ó fi fagilé mínísítírì. Bákan náà ni ó fi ẹ̀sùn kan ìjọba àpapọ̀ wípé wọ́n ń gbèrò àti darí owó tó ń wọlé ní ẹkùn gúúsù sí ibòmíràn fún ìdàgbàsókè ẹkùn mìíràn. Bí ìjì ni àtúntò àwọn tó ń bá ààrẹ ṣèjọba ṣe wáyé nígbà tí eruku rẹ̀ balẹ̀ tán ni àwọn 6 fi ara kááṣá tí wọ́n pàdánù ipò kí wọ́n tó fi àwọn 10 rọ́pò wọn. Lára wọn ni Ambassador Bianca Ojukwu, opó olóògbé Ikemba Nnewi,
Dim Chukwuemeka Odumegwu Ojukwu. Bákan náà ni ààrẹ yan Shehu Dikko gẹ́gẹ́ bí alága National Sports Commission (NSC). Orúkọ Bianca àti àwọn yòókù ni ààrẹ yàn ni wọ́n ti fi ránṣẹ́ sí ilé ìgbìmọ̀ fún ìbuwọ́lù confirmation. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Mínísítà àná lórí ọ̀rọ̀ obìnrin agbẹjọ́rò Uju Kennedy Ọ̀hánẹ̀yẹ ti fi ìdùnnú rẹ̀ hàn sí ààrẹ Bọ́lá Tinubu, obìnrin àkọ́kọ́ Olúrẹ̀mí Tinubu àti gbogbo ọmọ orílẹ̀-èdè fún àǹfààní tí wọ́n fún un láti sin orílẹ̀-èdè lẹ́yìn tí wọ́n rọ̀ ọ́ nípò. Kennedy Ọ̀hánẹ̀yẹ wà lára àwọn mínísítà tí ààrẹ ṣẹ̀ṣẹ̀ rọ̀ nípò. Nínú àtẹ̀jáde òní ni Kennedy Ọ̀hánẹ̀yẹ ti kọ wípé inú òun dùn gidigidi láti sìn gẹ́gẹ́ bí mínísítà lábẹ́ ìjọba olómìnira Nàìjíríà. Iyì ńlá ni ó jẹ́ láti dá sí ìdàgbàsókè orílẹ̀-èdè. Bákan náà ni ó fi inú dídùn rẹ̀ hàn sí obìnrin àkọ́kọ́ fún ìtọ́ni àti àtìlẹ́yìn nígbà ìṣèjọba gẹ́gẹ́ bí mínísítà lórí ọ̀rọ̀ àwọn obìnrin. Ó ní inú ire rẹ̀ wà lára ohun tí ó mú òun ṣe àṣeyọrí bí ó ti ṣèlérí láti tẹ̀síwájú láti máa sin orílẹ̀-èdè nínú gbogbo ipò tí òun bá wà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé ti ṣàlàyé wípé ìyàlẹ́nu ńlá yóò bá ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) àti alága gbogbogbò wọn Abdullahi Ganduje lẹ́yìn tí wọ́n bá rí àbájáde èsì ìdìbò gómìnà ìpínlẹ̀ Ondo tó ń bọ̀ lọ́nà ní ọjọ́ 16 oṣù kọkànlá. Bákan náà ni Mákindé ní ẹgbẹ́ tó ń ṣèlú lọ́wọ́lọ́wọ́ yóò rí ìjákulẹ̀ nínú gbogbo ìdìbò tí ó bá wáyé ní ẹkùn gúúsù ìwọ̀ oòrùn. Mákindé tí í ṣe adarí ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP) ní ẹkùn gúúsù ìwọ̀ oòrùn tẹnumọ́ wípé PDP ti di pàṣán fún ọmọ orílẹ̀-èdè. Ọjọ́ mélòó sẹ́yìn ni alága APC Ganduje sọ ní ìlú Àkúrẹ́, ìpínlẹ̀ Ondo, wípé àwọn yóò gba gbogbo gúúsù ìwọ̀ oòrùn lẹ́yìn tí àwọn bá jáwé olúborí ìdìbò gómìnà ní ìpínlẹ̀ Ondo. Bákan náà ni gómìnà ìpínlẹ̀ Ondo Lucky Ayédatiwa náà sọ lánàá Ọjọ́rú wípé ẹgbẹ́ òṣèlú PDP ti kú ní ìpínlẹ̀. Níbi gómìnà Mákindé ti darí ìpolongo ìbò PDP lọ agbègbè Koko ní ìpínlẹ̀ Ondo ni ó ti lérí wípé PDP fẹsẹ̀ múlẹ̀ ní ìpínlẹ̀ Ondo. Ó ní PDP ti pinnu àti jáwé olúborí sí ìyàlẹ́nu Ayédatiwa àti Ganduje. Ó ní àwọn ará ẹkùn gúúsù ìwọ̀ oòrùn ti gbọ́n, pàápàá jùlọ ní ìpínlẹ̀ Ondo, kí wọ́n wo bí èrò ṣe pọ̀ tó lẹ́yìn wọn àti bí inú wọn ṣe ń dùn. Ohun tí ó bá wu Ayédatiwa àti Ganduje ni kí wọ́n sọ ọ̀fẹ́ lóhùn. Ìdìbò ọjọ́ 16 oṣù kọkànlá ni yóò ṣe ìdájọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Mínísítà fún agbára Adébáyọ̀ Adélábù náà wà lára àwọn tí orí kó yọ lọ́wọ́ gbóngbó ńlá tí ó wà lọ́wọ́ ààrẹ níbi iṣẹ́ gbálẹ̀-ńgbàtà tí ààrẹ ṣe lánàá pẹ̀lú dákúrekú iná ìjọba tó ń fi gbogbo ìgbà wáyé àti National Grid tó ń dẹnu kọlẹ̀ nígbà gbogbo. Lóríṣiríṣi ọ̀nà ni ìpè ti ń wá wípé kí ààrẹ júwe ilé fún Adélábù, ṣùgbọ́n tí orí padà ń ṣe é lóore. Àìpẹ́ yìí ni ẹgbẹ́ Human Rights Writers Association of Nigeria (HURIWA) pè wípé kí wọ́n júwe ilé fún Adélábù látàrí bí National Grid ṣe ń fi gbogbo ìgbà bàjẹ́. Síwájú àkókò yìí ni ẹgbẹ́ akẹ́kọ̀ọ́ National Association of Nigerian Students náà pe ẹ̀sùn fún ìyọkúrò Adélábù gẹ́gẹ́ bí mínísítà agbára. Àwọn ọ̀jọ̀gbọ́n ní ẹ̀ka agbára náà rọ Adélábù kí ó wá ojúnà sí ilé rẹ̀ látàrí òfin tí kò dúró déédéé. Ọjọ́ Ajé ni iléeṣẹ́ apínnáká TCN fìdí ẹ̀ múlẹ̀ nínú àtẹ̀jáde wípé òkùnkùn birimùbirimù wà ní ẹkùn àríwá bí 330 kV iná wọn ṣe bàjẹ́ tí ó yọrí sí òkùnkùn tí ó kó bá ẹkùn àríwá ìlà oòrùn, àríwá ìwọ̀ oòrùn àti apá kan ibìkan ní gbùngbùn àríwá. Lánàá ni ààrẹ ẹgbẹ́ Nigerian Consumer Protection Network Kúnlé Olúbíyọ̀ fìdí ẹ̀ múlẹ̀ wípé wọn kò tíì rí ojútùú sí ìṣòro tí ó sọ àwọn ará ẹkùn gúúsù sí òkùnkùn láti ọjọ́ 3 sẹ́yìn yanjú. Èyí ń wáyé lẹ́yìn tí National Grid dẹnu kọlẹ̀ ní ẹ̀ẹ̀mẹrin láàrin ọ̀sẹ̀ kan tí ó sọ gbogbo orílẹ̀-èdè sínú òkùnkùn. Nínú ọdún 2024 yìí nìkan, National Grid ti bàjẹ́ kọjá ẹ̀ẹ̀mẹjọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Daily Post tó jáde lónìí.
Ìlúmọ̀ọ́ká olùṣọ́-àgùntàn Apostle Johnson Sulaiman ti fèsì sí ẹ̀bẹ̀ ìta gbangba tí òṣèrébìnrin Halima Abubakar fi ránṣẹ́ sí i. Ó ní ìdáríjì yàtọ̀ sí ìgbàgbé. Lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X ni Apostle Sulaiman ti ní kí àwọn èèyàn yéé pe òun mọ́ nítorí ìdáríjì kò lè pa iyè. Forgiveness is not memory loss. Halima ni ó tọrọ àforíjì lórí bí ó ṣe dúnrún mọ́ Apostle Sulaiman lóríṣiríṣi ọ̀nà pẹ̀lú ìdílé rẹ̀ àti ìjọ rẹ̀. Lára rẹ̀ ni ẹ̀sùn ìṣekúṣe pẹ̀lú obìnrin àti lílo ìṣègùn ìbílẹ̀ fún iṣẹ́ ìránṣẹ́ rẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.